wèrè ló ń ṣe Islam. bẹ́ẹ̀ni Ìbéèrè ni o. bẹ́ẹ̀ni nǹkan tó kàn nìyẹn. Tẹ́ bá lọ gbọ́ àwọn orin Islam No. tó pọ̀ náà mo ti dáhùn pé bẹ́ẹ̀ ni mo Okay. fẹ́ sọ̀rọ̀ díẹ̀ sí mo ti dáhùn Okay. bẹ́ẹ̀ ni. Tẹ́ bá lọ gbọ́ àwọn orin Islam àtàwọn eré tó máa ń ṣe tó bá lè jẹ́ ti Islam gbogbo nǹkan lẹ́wà kò sí ọ̀rọ̀ tí wọn kì í sọ tán so ẹ lè tẹ̀síwájú ẹ ṣé. Mi ò gbọ́ àgbọ̀ ẹ padà wá. Mi ò gbọ́ yín yé. Tẹ́ bá lọ gbọ́ àwọn orin Islam tí wọ́n máa ń kọ àbí tẹ́ bá rà fà kan tá a fà bá fẹ́ ṣe wáàsì tí ó bá tí yàkàyàkà ẹni tí ó ṣẹ̀sìn Islam ẹ wá fọwọ́ gún mi lójú bí wà tẹ́ bá ti rí àfa àna páfà yẹn ṣe wáàsì látòkè délẹ̀ kò dẹ̀ bú àwọn tí ó ṣe Islam ẹ wá fọwọ́ gún mi lójú so ìdí ìlànà náà fi ní ẹ máa akànwó pé òkòtọ́ ń sọmọ́ pé yẹn náà káà náà sọmọ́ wọn padà nínú bá ṣe fẹ́ kí ilẹ̀ wa dá so ẹ tẹ̀síwájú. Ok, mo ti gbọ́ àgbọ́yé ibẹ̀ yẹn. Ẹ̀kejì, àtàná ni mò ń bá ètò yẹn lọ wọ́n ń sọ wípé wọ́n ti ilẹ̀ Haúsá. Mi ò ní information kankan nípa yẹn but ó dá yín lójú lẹ́fi ohun tí ok wọ́n ní wọ́n ti ẹ lè kà ya mo rí báyẹn wọ́n ní wọ́n ti ilẹ̀ Haúsá. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Wọ́n ti léèwé pa káwọn ọmọ iléèwé máa kàwé káwọn ọmọ so ẹ lè ka kíní yẹn síta fún wa kí gbogbo èèyàn gbọ́. ìgbà tí wọ́n ti fi èmi ó ti yé mi but nígbà tí Yorùbá bá wá ń jà Mr. Lawal ẹ má bínú Mr. Lawal pẹ̀lú irú ìgbésẹ̀ yìí ṣé tá bá wá dìde nílẹ̀ Yorùbá tí nǹkan báyìí tó dọ́dọ̀ wá ṣó tó bẹ́ẹ̀ àbí kò tó bẹ́ẹ̀. Bàbá olówó Èkó. No tẹ́ bá jọ bóyá lè bèrè ọmọ dáhùn máa pa máìkì fún yín ṣó tó bẹ́ẹ̀ àbí kò tó bẹ́ẹ̀ táwa bá dákẹ́ tí nǹkan báyìí bá wá wọlé sí wa lára ṣó tó ká dìde àbí kò tó ká dìde. Báwo ló ṣe fẹ́ wọlé sí yín lára. Ẹ kọ́kọ́ ìdáhùn náà ṣó ó tó ká dìde àbí kò tó ká dìde irú nǹkan tó wọlé ilẹ̀ Haúsá yìí tí wọ́n ẹni sùn ilẹ̀ Haúsá yìí tí wọ́n fi ti iléèwé ṣé mo pé wọ́n ti ti gbogbo ilé ijó gbogbo tó ti ń ta ọtí wọ́n ti tì wọ́n ní wọn ò fẹ́ lé ijó mọ́ kò tí ẹni torí àwẹ̀ o wọ́n lọ́wọ́n ò fẹ́ lé ijó wọ́n lọ́wọ́n ò fẹ́ tó ti ń ta ọtí àwẹ̀ wá dé ń sìn ẹni kọ́ ti gbogbo iléèwé àwa wá ń béèrè pé ṣó yẹ ká dákẹ́ tí ilé tó dé ilẹ̀ wa ṣó dá bá ṣe dìde àbí kò dá àwa fẹ́ béèrè tẹ́ bá jọmọ Yorùbá. lọ́dọ̀ ti tèmi o kò dáa ìbéèrè lẹ béèrè mo dẹ̀ fún yín lésì ẹ̀ tẹ́ bá ní kí n bí ẹni kò dá bá ṣe dìde. kò dá bẹ́yìn ṣe dìde. ok so gbogbo èèyàn gbọ́ yín ẹ tẹ̀síwájú. ok ṣé mi náà lè fún yín ní reason because nígbà tẹ́ fún mi ní reason torí n tẹ́ fi kọ wèrè ló ń ṣe Islam. Reason tèmi fi ní kò dáa ni wípé ilẹ̀ Haúsá ni wọ́n ti ń ṣe yẹn ilẹ̀ Yorùbá tàdé ń sọ yìí kìrìsìtẹ́nì wà ń bẹ ẹlẹ́sìn àbáyé. ṣé wọn ni wọ́n fẹ́ ṣe ṣèríà nílẹ̀ Yorùbá ṣé wọ́n ti gbé wá àbí wọ́n ti gbé wá. ṣé nínú law. ẹni sùn ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ pé ẹni sùúrù náà ọlọ́rọ̀ àbètí dídì so ẹ̀yin ò gbọ́ pé àwọn mùsùlùmí lọ́wọ́n fẹ́ ṣe nílẹ̀. ẹ má pè mí ní ọlọ́rọ̀ àbètí. náà ẹ̀yin kọ́ mò ń bá wí fún àwọn ẹlòmíì tí wọn ò gbọ́ bíi tiyín náà ní mi bá yín wí. ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ ẹ má gbọ́ Sátánì of Sokoto tún bá yín kọ lẹ́tà pé ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ gba ṣèríà nílẹ̀ Yorùbá so ẹ má sọ̀rọ̀ lọ́mọ tí ṣe tán. ok ṣé nínú law kò sí tí wọ́n bá fi ẹ̀sùn kàn yàn àbí tí wọ́n bá dájọ́ fún yàn ṣé wọn ò dájọ́ kú fún yàn nínú law pé ẹni tó ìka tó bá ṣẹ̀ lọ bá ń gé pé ok irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí o ikú ni èrè ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nínú law ṣé wọn ò vote law yẹn ṣé kò sí òfin tó. kò yé ibo lẹ́ ń lọ gangan ká lè bá yín lọ. no ẹ bá ní ṣẹ̀ríà wà nínú ṣẹ̀ríà. so ṣé ṣẹ̀ríà lẹ́fẹ̀ẹ́ dìbẹ́ǹdì ń sìn ká lè bá yín lọ. èmi ń fẹ́ ní kí nǹkan kan yé wa ni because nínú ọ̀rọ̀ pé ọmọ Yorùbá Mr. Lawal ní sùúrù ṣẹ́mọ̀ nípa ṣẹ̀ríà. mo mọ díẹ̀ ń bẹ tí mo lè mọ̀ bẹ́ẹ̀. ẹni sùn tábàdẹ̀ tí wàá gbé síta fún yín ṣe máa fara mọ́ tábà fi ọkọ̀ tí ṣẹ̀ríà sọ fún yín a máa sọ nǹkan tí ṣẹ̀ríà sọ fún yín ṣe máa fara mọ́. no ẹ̀tẹ̀yìn túlẹ̀ ẹ̀tẹ̀yìn. ẹ tún ti fẹ́ lọ bòmí bí tẹ bá lọ́mọ tẹ̀lé yín lọ ṣe fara mọ́. mi ò lọ bòmí bàbá èmi ò lọ bòmí. because àná for example àná. so ẹ fara mọ́ ṣẹ̀ríà lẹ́ ń sọ ọ́n sìn ṣẹ́yìn fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá.
bàbá èmi ò sọ pé mo fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá no ṣe fẹ́ but ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá nínú òfin no ohun ẹ tó fi kọ́kọ́ bá ẹni sọ sùúrù náà ṣe bí ẹ ní máa muslim gbọ́ ṣáà ní lọ́sẹ̀ ẹni ẹ sùúrù máa ṣẹlẹ̀ gbọ́ lọ́jà lọ́sẹ̀ ẹni sùúrù ṣẹ́yìn fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ kí Yorùbá lẹ̀yin ń pè ní ṣẹ̀ríà ṣé nínú òfin ẹ wò nínú òfin òyìnbó lọ tí wọ́n ń lò ẹ wò ẹ jẹ́ ká fi ẹ má bínú no Mr. Lawal bàbá kò sí ìwọ̀n tó kàn wá pẹ̀lú òfin òyìnbó alófin tá à ń lò nílẹ̀ wa ní Nàìjíríà ok ẹ máa gbọ́ nǹkan tí wọ́n á ń béèrè lọ́wọ́ yín àwọn muslim nínú wọn òfin tí lọ́wọ́ tá à ń lò ẹjẹ́ ń ok délẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí no èmi ń fún yín láàyè láti sọ̀rọ̀ àwọn muslim wáyé lọ́wọ́ tẹ̀yìn fẹ́ ẹ̀sìn máa fún ṣẹ̀ríà yín láàyè láti sọ̀rọ̀ ẹni sùúrù wọ́n lọ́wọ́ fẹ́ òfin ṣẹ̀ríà tọ́wọ́n fẹ́ máa lò àwa la ti gbọ́ àwa ń sọ fún wọn pé a lè fún wọn Sultan of Sokoto ó wá ń kọ lẹ́tà póun lọ̀gá muslim ní gbogbo Nàìjíríà pé a gbúdọ̀ fún wọn àwa wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin pé ṣé ẹ faramọ́ sẹ́yìn náà fẹ́ ká fún yín ní ṣẹ̀ríà lọ. ṣẹ̀ríà tí wọ́n ń sọ yẹn tẹ̀yìn ń sọ pé ẹ fẹ́ àwọn kí ló wà nínú ẹ̀ sẹ́yìn fẹ́ àwọn kí ló wà nínú ẹ̀ ìhun lèmi béèrè ẹ kọ́kọ́ dáhùn ṣe fẹ́ sẹ́yìn fẹ́. mo ní àwọn kí ló wà nínú ẹ̀. ẹ kàn lẹ́ẹ̀fẹ́ tẹ́ bá ti lẹ́ẹ̀fẹ́ a máa gbọ́ náà ẹ ti ń béèrè nǹkan mi lọ́wọ́ mi sẹ́yìn fẹ́ ṣẹ̀ríà lọ. tẹ́ bá gbá bọ́ oúnjẹ fún mi tẹ́ dé ṣé mi ò lẹ́tọ̀ọ́ láti béèrè pé kí ló wà nínú abọ́ yẹn. ẹni sùn ẹ lè béèrè bọ́ ṣe fẹ́ ṣẹ̀ríà lọ. ṣé mi ò lẹ́tọ̀ọ́ láti béèrè pé kí ló wà nínú abọ́ tẹ́ fẹ́ gbé fún mi. so gbogbo lẹ́sìn á ti rí pé wọn ò lè dáhùn ẹ̀ bọ́ tẹ́ bá ka no ẹ nǹkan má tí sọ pé mi ò lè dáhùn èmi ń béèrè tẹ́ bá ka ìṣeré àtẹ̀yìn sọ. tẹ́ bá wo nǹkan tí wọ́n kọ tí Katsina State yìí torí pé àwọn ń lo ṣẹ̀ríà lọ ni o wọ́n wá ní kọ́ ti gbogbo iléèwé pọ̀ wọ́n fẹ́ gbá àwẹ̀ ìjẹ́ tó bá ti wá mú ṣẹ̀ríà lọ wá sílẹ̀ Yorùbá ń sìn wọ́n wá sọ pé àwọn kan wà tó ṣe tẹ́ bá fẹ́ èmi ò defend àwọn tó ní kí wọ́n ti school mi ò defend ẹni tó ní kí wọ́n ti school pé àwẹ̀ wá kí wọ́n ti school bí wọ́n ṣe ń ṣe ní ilẹ̀ títí wọn nìyẹn Yorùbá tó bá wá mọ̀ pé àwọn kan wà ẹ má máa sọ ọmọ Nàìjíríà Yorùbá tó bá mọ̀ pé òun ò lè tẹ̀lé tásìkò àwẹ̀ bá dé òun ò lè gbà pé kọ́mọ òun ó gbélé kí ló ń wá lọ sílẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá tó ń defend kó gbélé ẹ̀ náà kó gbélé Yorùbá ẹ̀ náà. Mr. Lawal ẹ má yẹ ká máa fa ọ̀rọ̀ gùn nǹkan tá a fẹ́ sìn ní pé yóò fa ọ̀rọ̀ gùn èmi ò bá yín Mr. Lawal ẹni sùúrù ṣáyìn fẹ́ ṣe ìyá lọ abẹ́ ẹ̀fọ́. àjọ sọ̀rọ̀ peace wá. no mo àbá yín jà yín lẹ́kàn tí ń bẹ̀ kò ṣáàbù yín bíbá yín ni mo ní ṣáyìn fẹ́ ṣe ìyá lọ abẹ́ ẹ̀fẹ́. èmi wá ń béèrè lọ́wọ́ yín pé kílẹ̀ yín fi sínú ṣẹ̀ríà lọ yẹn kí ni ó wà nínú ẹ̀. ṣèbẹ́yìn lẹ ní ẹni sùúrù náà. no kí ló wà nínú ẹ̀. mi mọ̀ ń pa ẹ̀ bó ṣẹ́yìn fẹ́ ṣẹ̀ríà lọ. ok ẹ̀yin ẹ̀ mọ̀ ń pa tẹ́ ní ẹ̀fẹ́. ẹ̀ṣẹ̀ fẹ́ àwa kàn ń béèrè ẹ̀yin ní ẹ̀ mọ̀ ń pa tẹ́ lẹ́ẹ̀fẹ́. a máa bá yín gbà a máa bá yín sọ fún ìjọba kọ́ fún yín. no definitely ohun tẹ́ bá lẹ́ẹ̀fẹ́ that mean pé ẹ ti mọ̀ ń tẹ́ lẹ́ẹ̀fẹ́. no Mr. Lawal kan ló ṣẹlẹ̀ ni pé mi mọ̀ ń pa ẹ̀ bọ̀ ṣẹ́yìn fẹ́ ṣẹ̀ríà lọ. èmi náà wá ń béèrè lọ́wọ́ yín pé ohun tẹ̀yìn ẹ̀ mọ̀ ń pa ẹ̀yẹn tẹ̀yìn wá ń béèrè lọ́wọ́ ti tèmi kí lẹ̀yin ń béèrè lọ́wọ́ kí ló wà nínú ẹ̀. ẹ jẹ́ ń dá yín lọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo gbọ́ pé àwọn Muslim lọ́wọ́ fẹ́ ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá ọ̀nà pé mi mọ̀ nǹkan tó jẹ́ àwa ní àá. ẹ̀yin wá ń dìfẹ́ ẹ jẹ́ ń délẹ̀ Mr. Lawal àwa ti rí Muslim oṣù tó mọ̀ pa àwa wá ń béèrè lọ́wọ́ yín Mr. Lawal ṣe lè ṣàlàyé nípa ṣẹ̀ríà lọ fún wa. èmi náà wá ń béèrè lọ́wọ́ yín sẹ́. ẹ máa gbọ́ tẹ bá ṣàlàyé fún wa dáadáa tó bá dáńsìn a máa sọ lọ́la a máa kéde pé àwọn Yorùbá wá fẹ́ ẹ bá wa gbé wá nǹkan tèmi fẹ́ gbìyànjú àti ṣe nìyẹn. èmi náà wá ń béèrè lọ́wọ́ yín sẹ́ olówó Èkó ṣé máa pé ìbéèrè lẹ béèrè èmi wá ń béèrè lọ́wọ́ yín ẹ jẹ́ fúnra wa ní example. mo ti dáhùn mí ìmọ̀ ń pa ẹ̀mí ìfẹ́ ká máa ṣàlàyé ju mí ìmọ̀ ń pa ẹ̀. no àlàyé kọ́ ni là ń ṣe ju kí nǹkan bá lè yé gbogbo wa ni kí nǹkan bá lè yé gbogbo wa là ń sọ. so Mr. Lawal ok mo ti gbọ́ ẹ jẹ́ ká ṣe báyìí mo ti rí pé ká bá ń ṣe báyìí ẹ fẹ́ ká èmi wá ń béèrè lọ́wọ́ yín pé so Mr. Lawal ẹ jẹ́ ń ṣe báyìí fẹ́ béèrè lọ́wọ́ yín ẹni tó bá jalè kí lẹ gbọ́ nípa òfin ṣẹ̀ríà kí lẹ gbọ́ pọ́nìkan ṣe fún. kí lẹ̀yin gbọ́ ń pa rẹ̀. so èmi máa ka Kùránì fún yín ni ẹ máa kà so ẹ mẹsẹ bá mi ṣe ẹni sùúrù ẹ jẹ́ ń fún yín èmi ò ń ráyè kí n máa fẹ́ mi ṣàlàyé fún yín ẹ jẹ́ ń fún yín ní Kùránì so ẹ mẹsẹ bá mi ṣí Kùránì fún Kùránì 538. so Mr. Lawal ẹ ka Quran yẹn tó bá ti kà yẹn tán a máa fún yín ní Quran 489 so kẹwàá sọ nǹkan tí Quran sọ nípa nǹkan yẹn ìtumọ̀ ṣẹ̀ríà náà dẹ̀ nìyẹn kẹwàá ṣàlàyé fún wa tẹ bá ti kà ẹ ṣe èmi ò fẹ́ kàkàn máa ṣàlàyé bí ó ṣe pé ka. bàbá mi ẹ jọ̀ọ́ ṣé kẹ́ tó ka Quran ṣé mo lè sáré sọ ọ̀rọ̀ gbólóhùn kan ṣe rí ọ̀dẹ̀ brọ́dà mi kan tó gbé Quran dẹ̀ ṣebí ẹ̀sìn yín ló ní ṣàríà
kí ló dé tẹ́ tún máa bi ẹni tí ò kí ń ṣẹlẹ́sìn yín kí wọ́n ṣàlàyé nǹkan tó wà nínú ẹ̀ fún yín nígbà tó jẹ́ pé ẹ̀yin lẹ́ni. Ada fún yín ẹ̀yin no ẹ dúró náà ṣé bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ mi ni. Fún ẹ má béèrè wọn mọ nǹkan tó ń ṣe ẹ béèrè lọ́wọ́ mi èmi dẹ̀ ń ṣe kí Mr. Lawal ẹ má bínú ẹ jẹ́ kí n fún yín lésì yẹn báyìí ẹ ka kùránì yìí náà a máa tẹ̀síwájú lọ ẹ má bínú. kò mọ ṣẹ̀rí àwọn kò mọ sí wọn. bàbá ẹ̀yin ẹ̀ nídìí láti fún èmi ní eléyìí. no Mr. Lawal ẹ ka kínní iná àlàyé bá ṣe máa sọ náà ni. èmi wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin náà pé the reason why tèmi fi ń béèrè lọ́wọ́ yín pé. so Mr. Lawal tẹ bá ti kà gbogbo wa la máa gbọ́ nǹkan tẹ́lẹ̀ sọ. èmi ò need láti kà because ohun tí mo mọ̀ ni. bóyá kẹ bọ́lẹ̀ tẹ́ ẹ bá need láti kà ṣe ti gbọ́. ohun tí mo mọ̀ ni ẹ fi wọ́n lẹ̀ so ms ẹ jẹ́ ká kà tí wọ́n bá lè kà ẹ jẹ́ ká kà síta fún gbogbo ayé. so lára àwọn ìdájọ́ tó wà nínú òfin ṣẹ̀ríà la fẹ́ kà síta. So MSL jẹ́ ká ka Quran yìí. As for male and female thieves. Fún ọkùnrin àbóbìnrin tó bá jalè tí wọ́n mú. Cut off their hands for what they are. Ẹ gé ọwọ́ wọn. MSL wá dalẹ̀ bẹ́ẹ̀ ẹ má bínú. Ṣé lè gbé fọ́tò kan báyìí tí wọ́n gé ọmọ ọdún 12 tó jí 3310 ṣé lè gbé síta. Akànbí ló ní. Akànbí ó dàpọ̀ Akànbí ń ṣe nǹkan lọ́wọ́. Ẹni tó bá wa ní. Ọmọ ọdún 12 tó jalè ọmọ tó gé lọ́wọ́ yẹn Akànbí tí wọ́n gé ọwọ́ ẹ̀ nílẹ̀ Haúsá nípa òfin ṣẹ̀ríà so àwọn tó bá ní àmọ́ pa ṣẹ̀ríà kó wá ṣàlàyé fún wa. ẹ bá gbé fọ́tò ọmọ tó gé ọwọ́ ẹ̀. Mr. Lawal mi ò tí ì sọ̀rọ̀ mú kàn fẹ́ fi kí ọba yé gbọ́ ọwọ́ ìwà tẹ̀sán. ẹ má jà fagùn because ibi tẹ́ ń lọ èmi tí mo ibi tẹ́yìn ń lọ. ọmọ tó gé ọwọ́ ẹ̀ yẹn ọmọ tó gé ọwọ́ ẹ̀ yẹn. ọmọ ọdún 12 fọ́tò ẹ̀ bá wa gbé síta. So òfin ṣẹ̀ríà dẹ̀ ni wọ́n tẹ̀lé so Muslim tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá lóun fẹ́ kọ́ sọ. mo ń gbọ́ ẹ wálé o. tọ́jọ́ ti ní àwọn òmò ń pa ẹ̀ àwa dẹ̀ ń sọ nǹkan tá a mọ̀. no mi ò sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀ ẹni tó bá wà mọ̀ ń pa ẹ̀ náà kó olówó èkó ẹ má get me wrong mi ò ní ẹ mọ̀ ń pa ẹ̀ èmi ń béèrè lọ́wọ́ yín ìgbà tẹ́yìn ń béèrè lọ́wọ́ mi pé ṣé mi fẹ́ ní kí wọ́n gbé ṣẹ̀ríà wá sínú sí ilẹ̀ Yorùbá mo wá béèrè lọ́wọ́ yín pé ṣẹ̀ríà tẹ́yìn ní ẹ̀fẹ́ yẹn kí ló wà nínú ẹ̀ ẹ̀dẹ̀ gbé jáde pé no mo dẹ̀ láì pé bẹ́ẹ̀ ṣe gbé jáde tẹ́ ẹ̀ mi béèrè lọ́wọ́ yín ni. ìtẹ́yìn bá wá mọ̀ jù bẹ́ẹ̀ lọ lè wá sọ fún wa díẹ̀ ní eléyìí o. ìwọ̀nba ìtẹ́yìn mọ̀ yẹn ẹ̀jẹ̀ mi wá túmọ̀ rẹ̀ fún yín. ó yí pọ̀ kẹ̀yìn wá sọ ìtẹ́yìn mọ̀ fún wa. ok ẹ jẹ́ kí mi wá túmọ̀ ẹ̀ fún yín. àkọ́kọ́ náà wọ́n ní kí wọ́n gé ọwọ́ ẹni tó bá jalè àbí. bẹ́ẹ̀ni yes. ó tún wá lọ síbi omi ó tún tẹ̀síwájú bóyá ibi eléyìí kò tẹ̀síwájú wọ́n tún ní tó bá tún kí wọ́n gé kíni kí wọ́n gé apá kan tó bá tún kọ̀ tí tó tún jalè kí wọ́n tún ṣe kíni kí wọ́n tún gé kejì. ìbòlẹ̀ yìí ti ń ká ìtẹ́ ń ká yẹn jáde ká lè jọ ká. no kì í ṣe wípé ibi tẹ̀yìn Mr. Lawal ó yẹ kẹ́ ti mọ̀ wá ń bí báyìí ẹ lè sọ nǹkan lórí fún wa àwa náà ní sọ nǹkan lórí fún yín a máa ń mú ẹ̀rí jáde bí báyìí àwa máa fún yín láti Quran a máa fún yín láti a máa fún yín fatwa gbogbo òwe yín la máa ń lo àwọn kí n fẹ́ sọ̀rọ̀. bàbá olówó èkó ẹ jẹ́ ká wà lórí ètò ẹ̀yìn wa yìí pé wọ́n ní kí wọ́n gé lápá kan. kò ń ṣe pé èmi mo sọ nǹkan tí ìwé yín sọ ni. nǹkan tí wọ́n sọ nìyẹn nǹkan tí ìwé sọ nìyẹn pé ẹni tó bá jalè kí wọ́n gé lápá kan. èmi wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé ìyẹn lẹ́ni kò dàbí pé tẹ́ni tó bá jalè òfin yẹn lé ẹ̀yìn tako. bàbá ṣe Isaac lẹ́wà ẹ má bá wọn pariwo gbogbo àwọn tẹ́ ń bá fà á yìí kọ́lọ́n fi dùn wọn mọ́ ní. Alistijabi just. ms ẹ má bu ẹ fẹ́ nìyẹn lẹ ayé má bá sọ̀rọ̀ Alistijaba ṣẹ́yìn lẹ́fẹ́ sọ̀rọ̀ àbí kí Mr. Lawal ṣe. ẹ jẹ́ kí n mọ ẹ gbà mí láàyè. so Alistijaba yẹn ní sùúrù náà a máa dá yín lóhùn ẹ ní sùúrù. tẹ́lẹ̀ àsìkò bá dé. àwa gbà pé ilẹ̀ mọ gbogbo nǹkan ẹ máa ṣàlàyé nǹkan tẹ́yìn bá mọ̀ fún wa. olówó èkó ṣé ẹni tó jalè tí wọ́n gé lápá kan yẹn tí wọ́n ní kí wọ́n gé ní apá kan tí wọ́n bá mú yẹn òun lẹ́yìn ń jà fún àbí pé kò dáa pé kí wọ́n gé lápá kan àbí. ìbéèrè ni mo béèrè. ẹ má wàá bínú Mr. Isaac ẹni mélòó ni wọ́n ti gé ní apá nínú àwọn olóṣèlú ní north tí wọ́n kówó jẹ. bàbá gbogbo wa ló kó. ms ẹ jẹ́ kí ẹni yìí Mr. Lawal ẹ bá wa wo ọmọ ọdún méjìlá. ìbéèrè lèmi béèrè wáyé tẹ̀yìn ọ̀sẹ̀ fẹ́ fi mọ́ dáhùn ìbéèrè. no Mr. Lawal èmi máa pa máìkì ó ní kí lè rí nípa ọmọ yìí tí wọ́n gé lọ́wọ́ ọmọ ọdún méjìlá ó ní 3310 wọ́n dẹ̀ gé ọwọ́ ẹ̀ méjèèjì kí lè rí sí. olówó èkó èmi máa pa máìkì èmi kọ́ fẹ́ béèrè kémi pa máìkì fún yín ni mo ní kí lè rí sí ọmọ ọdún méjìlá yìí
ó jí 3310 wọ́n dẹ̀ gé lọ́wọ́ torí Allah ló pa wọ́n láṣẹ. Kí lẹ rí sí nǹkan yìí? Ok, ohun tèmi rí sí eré ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní ìlú tó ń gbé ohun tí wọ́n téèyàn bá dé ìlú kan no ẹ má rẹ iṣẹ́ bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ mi. Mi ìbá yín wí ẹ sọ̀rọ̀ èmi kàn ṣe béèrè lọ́wọ́ èmi ni èmi dẹ̀ ń fún yín lésì ni tí wọ́n bá dé ok ẹ jẹ́ ń fún yín ní example kan January mo lọ sí Morocco kí n tó lọ sí Morocco. Ẹ jọ ẹ kọ́kọ́ fi yẹn ẹ sáré sọ tọmọ yìí ẹ má bínú. mo fẹ́ fún yín ní àpèjúwe ni mo fẹ́ mú wá fún yín gẹ́gẹ́ bí òfin ẹ̀dúró náà ṣe ẹni téèyàn bá fẹ́ kọ́ nǹkan àbí téèyàn bá fẹ́ tí ọba yéèyàn téèyàn bá fẹ́. because èmi ń wò wí pé ẹ̀yin ń gbé wá ẹ̀yin tún ń gbé mi wá ẹ̀yin ń gbé mi ẹ̀dẹ̀ fẹ́ ṣe ní pápápá báwo ló ṣe fẹ́ wà ní pápápá kó lè wà ní pápápá ẹ jẹ́ ń gé ní kúkúrú mo fẹ́ lọ sí Morocco ìgbà tí mo fẹ́ débẹ̀ yẹn wọ́n dẹ̀ fi yé mi wípé ní ọ̀dọ̀ ti tàwọn o obìnrin tí o bá fẹ́ tí ò sí àrídájú pé ok ọfẹ ní Sulọ́kà ìwọ àti ẹ lè jọ gbé inú hòtẹ́ẹ̀lì kan náà àbí kẹjọ gbé inú apartment kan náà so obìnrin tí mo bá mọ̀ pé èmi àti ẹ làjọ ń fẹ́ra èmi àti ẹ lálejò ní àǹfààní láti lodge sínú hòtẹ́ẹ̀lì àbí inú apartment yẹn bàbá ṣé mo wá máa sọ fún wọn pé wáì tí wọ́n fi gbé òfin yẹn dé. Bẹ́ẹ̀ ni yìí tẹ́sọ yẹn da nǹkan tẹ́sọ òótọ́ ni ẹ ṣáà tẹ̀lé òfin wọn nǹkan táwọn wá ń sọ ẹ̀yẹ àfihàn àwọn òráyè àtàmọ́ nǹkan tá à ń sọ ń sìn pé àlàálẹ̀ ni tó bá jalè ọ̀gì ọ̀wọ́ ẹ̀ ṣé irú òfin yẹn tó bá ti ń lò nílẹ̀ Yorùbá ṣe ó tẹ́ yín lọ́rùn làwa wá ń sọ pé ṣe fẹ́. ó lè máa dínkù ok for example ní Ìlọrin mo fẹ́ béèrè béèrè kan ní Ìlọrin Mr. Lawal ẹ mú tùnà Mr. Lawal ẹ ti ló tẹ́ yín lọ́rùn ẹ jẹ́ ká lọ síbi ẹlẹ́ẹ̀kejì so ms ẹ bá mi ṣí Quran 489 àti Sunan Nisai 4059 no ẹni sùúrù Mr. Lawal ẹni sùúrù náà no ẹni sùúrù ọ̀rọ̀ tá a fẹ́ yanjú nìyẹn ẹ ti lẹ́ẹ̀fẹ́ ṣe rí à èmi máa dákẹ́. no mo ní ṣé téèyàn bá wá sí orí ètò títí yín ṣé ẹni tẹ bá ṣé tí mo bá ní mo like pé ok mo fara mọ́ pé kí wọ́n practice ṣe rí à ṣé mi ò lè lẹ́tọ̀ọ́ láti sọ pé ìdí ni. No ẹ máa gbọ́ ẹ sọ pé ó dáa mo dẹ̀ ni mo ti gbọ́ a ti accept nǹkan tẹ́ sọ ẹ má mú tún a ti accept nǹkan tẹ́ sọ a fẹ́ bọ́ sí chapter míì la fẹ́ ṣe ń sìn. ẹ mọ ti kẹ́ ẹ tó bọ́ sí chapter èmi náà bẹ̀rẹ̀ béèrè lórí ẹ ẹ jẹ́ kémi náà béèrè lọ́wọ́ yín. lórí kí lẹ tún fẹ́ béèrè à ń sọ nípa ṣèlérà ìbéèrè lẹ tún fẹ́ béèrè. èmi ní ìbéèrè fún yín ẹ̀yin gẹ́gẹ́ bí olówó Èkó èmi ní ìbéèrè fún yín. ó yá ẹ continue. ok for example ẹni tó gé orí arábìnrin yẹn ní Ìlọrin ṣé tí wọ́n bá ní ṣẹ̀ríà ni kí wọ́n gé òun náà lórí ṣé máa faramọ́. kí ló dé tí máa yẹ faramọ́ ṣẹ̀ríà. ṣé mo jọ́ mu àràbù ni kí lẹ̀ ń tẹnumọ́ yìí náà kí lẹ̀ ń sọ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà tẹ̀ ń tẹnumọ́. ẹ máa gbọ́ alófin wa ń lù wá kí ló kọ́ mi pẹ̀lú òfin onílù ní kápá ti ṣẹ̀ríà tì. so no mo ti dáhùn mo ti dáhùn nǹkan tẹ́ sọ ẹ má lè ká lẹ́yìn nǹkan tẹ́ kọ́ fẹ́ sọ lẹ́lẹ́kejì lẹ́fẹ́ sọ ni màá gbà yẹn ti lọ ẹ jẹ́ ká ka ẹlẹ́ẹ̀kejì fún yín so ní ẹlẹ́ẹ̀kejì ń sìn ni pé ẹni tó bá fi Islam múlẹ̀ Allah ní kí wọ́n pa so a fẹ́ gbọ́ nǹkan tẹ́ máa sọ nípa yẹn náà. especially ẹni tó mute mi ẹ jẹ́ ká fi ẹ má mute wọn ms ẹ̀ka kínní ẹ jẹ́ ká kà á. so Mr. Isaac Quran so Mr. Lawal ẹni sùn ẹ jẹ́ ká ka ẹlẹ́ẹ̀kejì fún yín. òun ni Quran 4 Surah An-Nisa. Ẹni tó bá fi Islam múlẹ̀ wọ́n ní kó pa ẹ jẹ́ ká kà ó yẹ. Only they wish you would disbelieve as they have disbelieved. Wọ́n rò bó nígbàgbọ́ bí wọ́n ṣe gbàgbọ́. So you may all be alike. Ẹ lè jọ jẹ́ bákan náà. So do not take them as allies. Má ṣe mú wọn lọ́rẹ̀ẹ́ má bá wọn ṣe o. Unless they emigrate in the cause of Allah. Àyàfi tí wọ́n bá gba Islam tí wọ́n di Muslim. But if they turn away. Tí wọ́n bá yí padà tọ́lọ́hun ṣẹ̀sìn Islam mọ́. Then seize them. Ẹ jí wọn gbé bọ́n Boko Haram ṣe ń ṣe àwọn Fúlàní. And alive them wherever you find them. Kẹ́ẹ̀dẹ̀ pa wọ́n níbikíbi tẹ́ bá ti bá wọn. So ms wá gbé Sunan Nisai 4059 síta ká fi kún kéde dákẹ́ kẹ́yìn wá sọ̀rọ̀ Mr. Lawal. Tẹ́ bá ti fẹ́ ilé nílẹ̀ Yorùbá àwọn báyìí láyé sọ pé a máa mọ àwọn èèyàn wa dáadáa a lè máa mọ àwọn tí à ń bá gbé nílùú torí so àwọn èèyàn wa lè ti máa múra lẹ̀ wọ́n á ti mọ nǹkan tó dé bọ́ wọn. Ọjọ́ kankan ní tilẹ̀ Haúsá bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ló ní wọ́n padà débi tó dé. This is Sunan Nisai 4059. 4059 ó yá. Ibn Abbas said. Ibn Abbas gbé wa débẹ̀ pé. The messenger of Allah said.
Muhammadu òjíṣẹ́ Allah sọ wípé whoever changes his religion, ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn ìsìlámù sílẹ̀ alive him. ẹ pa nípakúpa kẹ pa nípa àyà. So mo lè pa máìkì ń sìn kẹ́ ṣàlàyé. Ok. Bàbá olówó Èkó, mo máa mú example kan wá. Àkànbí ó àbí báwo ó kọ tó kọ síbẹ̀ yẹn, Germany ló ń gbé, adẹ̀jọ́ mara dáadáa, adẹ̀jọ́ kíra, àmọ́ ń bara wa lọ́wọ́, kìí ṣe ọmọ mùsùlùmí náà. Ṣé Àkànbí, ǹjẹ́ mo ti pàdé ẹ̀ lójú ọ̀nà rí tí mo kọjá ẹ̀ pé èé ṣe mùsùlùmí? Mr. Isijaba ẹ̀yin kọ́ mò ń bá wí, mò ń bá fatwa lókè, ẹni sùúrù. Mr. Isijaba ẹni sùúrù, tí wọ́n bá ṣe tán ẹ̀yin máa sọ̀rọ̀. Mr. Lawal, nǹkan tó ṣẹlẹ̀ ni pé òfin ṣẹ̀ríà ni ó sọ nǹkan ìyá lè tẹ̀síwájú. Òfin ṣẹ̀ríà ló sọ, wọ́n ní òfin ṣẹ̀ríà ló sọ. Islam ẹ̀sìn àlàáfíà ni, ẹ máa gbọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ bàbá, ẹ̀yin nìkan kọ́ lẹ máa sọ̀rọ̀, ẹ jẹ́ kí èmi sọ̀rọ̀ ti tèmi. Ok, ṣé ǹgbà tẹ̀yin ń ṣe ètò tẹ́ ní wèrè ló ń ṣe Islam, ṣé ǹgbà tèmi dé ṣé mo bú yín? No, ìbéèrè ni, ṣé mo bú yín olówó Èkó, ṣé mo bú yín látànà títí dòní? Mr. Lawal, àtànà títí dòní ṣé mo ẹ jẹ́ ń dá yín lò. Mr. Lawal, kò ń ṣe pé ẹ̀yin sọ pé ẹ̀yin ò dáa. Ẹ̀sìn yín nǹkan tá Allah sọ nìyẹn, òfin Allah nìyẹn, ẹ lè yí padà. Ẹ̀yin ò lè beautify Islam. Allah ní ẹni tó bá ń ṣe Islam tí ò ṣe mọ́, òfin ṣẹ̀ríà kí wọ́n pa Deborah. Ẹni tó bá bú Muhammadu kí wọ́n pa. Gbogbo ẹ̀ wà bí a máa kà fún yín. Àwa mọ̀ nípa ṣẹ̀ríà nílẹ̀ Haúsá tí wọ́n ti gbé ẹgẹ́dẹ́lẹ̀. Àwa níwèé ń bí báyìí. MS máa gbé jáde fún yín, a ní fatwa, a dẹ̀ ní hadith tí wọ́n kọ gbogbo òfin ṣẹ̀ríà, a máa kà fún yín. Bàbá ẹgbọ́n sókè. Bàbá fẹ́ sọ̀rọ̀, bàbá. Ẹ jẹ́ kó sọ fún tó ń sọ kẹ́ tó dá lóhùn ẹjọ́. Mi ò sọ̀rọ̀, mo ò bú ẹ, mo ò bẹ́ níbodì o. Pọ̀ tó kò máa sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa fún wa ní gáàpù ẹjọ́. Ṣé gbọ́? Bàbá á dà fún olówó Èkó. Bàbá ni orí ètò ni mo ti bá bàbá pàdé. Wọ́n ń ṣe ètò kan lọ́wọ́ ní ọjọ́ yẹn ni mo dẹ̀ wọlé, mo dẹ̀ gbọ́ wọn ṣe ń sọ òyìnbó yẹn. Ọlọ́run, èmi náà dẹ̀ mú àpèjúwe kan wá because mi ò gbọ́ òyìnbó, mi ò dẹ̀ gbọ́ Yorùbá, Fàṣẹ ni mo gbọ́, ẹ má bínú sí mi. Mo dẹ̀ sọ ohun tó happen sí mi, mo sọ lórí ètò, ibi tèmi àti bàbá tíjọ mọ́ra nìyẹn. Èmi wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé Àkànbí bó ṣe tó wà lókè yẹn, Germany ló ń gbé, àjọ pàdé. Àbí Àkànbí, ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé mo ti pàdé ẹ̀ lójú ọ̀nà rí? Mr. Lawal, a mọ̀ pé yàn dáadáa ni bẹ́yìn sọ̀rọ̀ individual. Tí mo ti sọ pé torí pé o ò ṣẹ̀sìn. Ẹ fi individual ti yín lẹ́sẹ̀. A ní òfin aláàlá wa ń sọ. Àwọn èèyàn lọ bẹ́ẹ̀, àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀, bàbá. Ok, Mr. Lawal, ṣẹ́yìn fẹ́ yí òfin aláàpadà lẹ́ ń sọ ń sìn. Àwọn ò fẹ́ àyè fún ìtàn Adam and Eve. Ṣé fẹ́ yí òfin aláàpadà là ń sọ fún yín? Nílẹ̀ Haúsá tí wọ́n ti gé apá èèyàn kó jalè yẹn. Ǹjẹ́ kò sí kìrìsìtẹ́nì kankan níbẹ̀? MS ṣe lè gbé kíní yẹn síta, kí ni wọ́n sọ fún àwọn Christian kó má ṣe nílé wọn? Wọ́n ní wọn gbọ́dọ̀ ṣe fellowship gan lé wọn. Wọ́n lọ ń jó ṣọ́ọ̀ṣì, wọ́n ń jó mosque. A máa fún yín lọ́wọ́ yẹn ìlú Haúsá níbo Mr. Lawal ẹni sùn. Èmi náà fẹ́ mọ̀ ní Mr. Lawal ẹ jẹ́ ká bá fa àgùnbọ̀n sọ̀rọ̀. Information ni Mr. Lawal ẹni sùn náà ẹ jẹ́ ká bá fa sọ̀rọ̀. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní ẹni tó ń ṣe Islam tí kò mọ àwọn fatwa, tí yóò mọ hadith, tí yóò mọ Quran, tóun kàn ń ṣe Islam bí àwọn bí sínú ẹ̀, àti àáfà tóun lọ kọ bí iṣẹ́. Ẹ jẹ́ ká bá fa sọ̀rọ̀. Àkọ́ tá à ń sọ fún yín, sọ pé ẹni sùúrù, sọ pé ẹ̀yin ò da. Òfin tí Allah ṣe, ẹ̀yin ò lè yí padà. Tẹ́ bá ti gba ṣẹ̀ríà, nǹkan tá Allah sọ, ẹni tó bá ti ń ṣe Muslim, tó bá ti lóhùn ṣe mọ́, ó ní kí wọ́n pa. Ẹni tó bá jalè, tó bá mú ní kí wọ́n gé ọwọ́ ẹ̀. Allah dẹ̀ tún pa yín láṣẹ pé àwọn tí ò bá ṣe Muslim tó bá wà lágbègbè yín, ó ní kẹ́ bá wọn jà. Àwọn ń kà á láti inú ìwé yín, mi sọ pé ẹ̀yin gangan ìjọ ọmọ ènìyàn yín kọ́ làbà ń sọ. Ẹ máa gbẹ nísù ẹ̀sìn Islam, ìwọ tó bá ti tẹ̀lé ànábì àti Allah, nǹkan tó sọ mọ́ sọ, a lè kà á fún yín. Ó ní kẹ́ má bá Kírísítẹ́nì ṣe, àwọn tí ò wá ṣẹ̀sìn kankan ó ní kẹ́ pa wọn, inú ìwé yín ló wà. So tẹ́ bá ti gba ṣẹ̀ríà, ìlú tẹ́ bá ti ń lò,
gbogbo àwọn nǹkan ilé máa tẹ̀lé nǹkan tá à ń sọ fún yín nìyẹn àwọn òbẹ́ yín jà ẹ̀yin kọ́ lẹ́nu ṣòro ẹ má bínú ẹjọ́. so ẹ jẹ́ ká bá ẹ̀wọ̀n àfa ìsọ adẹ̀lẹ́yìn kan lókè ọ̀nà kandi muslim ni wọ́n so ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀. ẹjọ́ ó dọ̀ wọlé. so Mr. Lawal à ń bọ̀. Isaac Lawal. Naam bàbá. Ibo ló wà? Mo wà ní Germany mo wà ní. Ẹ ti gbàgbé mi ni. Mi ń gbàgbé mo rántí báyìí. Ẹ ti rántí. Ṣé olówó Èkó? Ok, má jẹ́ ń sọ̀rọ̀ mọ́. Nínú ẹ sọ̀rọ̀ bàbá ẹ sọ̀rọ̀ àwọn àfáà yẹn kí àwọn lè fi gbọ́ nǹkan tí à ń sọ. No, ẹ jẹ́ kí bàbá sọ̀rọ̀, bàbá fẹ́ sọ̀rọ̀, bàbá ẹ sọ̀rọ̀. Ẹ tiẹ̀ dúró náà, ṣé òfin ṣẹ̀ríà ni wọ́n ń lò ní Germany? No. Kánípò ni wọ́n ń lò ní Germany. Ògbórí ẹ̀fọ́ ní sòròsòrò. Ẹ̀hún istijaba àbí mami kandi. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ bá wọn tó jẹ́ àfa sọ̀rọ̀ náà. So Mr. Lawal ẹni sùúrù ẹ wà pẹ̀lú wa. So istijaba ẹ lè ṣí máìkì yín istijaba. Ṣé istijaba wà ń bẹ̀ àbí mami kandi yẹn ẹ lè ṣí máìkì yín. Istijabi ali istijabi. Istijabi bá wá èmi máa mọ amute ok wọ́n ti dé. Istijabi. Istijabi ṣe wà ń bẹ̀ àti ń sọ̀rọ̀ lọ́lẹ̀ kan. Mo ń gbọ́. All right. Jàbí tẹ́ bá mọ̀ nípa ṣẹ̀ríà a fẹ́ sọ nípa ṣẹ̀ríà ẹ lè sọ fún wa kí ni Allah sọ nípa ẹni tó bá fi Islam múlẹ̀ àbí ẹni tó bá jalè ìdájọ́ wo ni Allah sọ tó ní kó ṣe fún wọn ní ti ṣẹ̀ríà o ibi tó bá ti ń lo ṣẹ̀ríà. Bí ẹ náà ṣe kà láti ilẹ̀ ẹ ti ń kà bọ̀ tipẹ́. Afẹ́kẹ́ ṣàlàyé fún wa ẹ mọ̀ pé àfàlẹ̀ ni torí a ní ẹni tó jẹ́ bọ́dà wa ń bí Mr. Lawal so wọ́n ní àwọn kì í ṣàfà àmọ́ pa nǹkan tá à ń sọ so ẹ̀yin tẹ́ bá jẹ́ àfọ àtẹ́ bá ti mọ̀ nípa ṣẹ̀ríà afẹ́kẹ́ ṣàlàyé fún wa torí nǹkan táyé sọ bẹ́ẹ̀ ni pé àwọn ọlọ́wọ́n fẹ́ ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá àwa dẹ̀ ní àfẹ́ so ẹni tó bá dẹ̀ fẹ́ ó yẹ kó lè mọ bí ṣẹ̀ríà lọ ṣe ń ṣiṣẹ́ so ọ̀tọ̀ ni ìfẹ́ inú èèyàn ọ̀tọ̀ ni ìfẹ́ inú Allah nǹkan tá Allah bá dẹ̀ sọ lẹ máa tẹ̀lé gẹ́gẹ́ bí Muslim so la ṣe ní ẹ̀yin tẹ́ jáfa àṣẹ lè ṣàlàyé fún wa nípa ṣẹ̀ríà lọ. Àkọ́kọ́ náà èmi náà bí ní béèrè ó dùn nǹkan tẹ́ ń ṣe ìyàwó kan náà kí ló fà tẹ́yìn náà fi bẹ̀rẹ̀ ní pé ìtẹ̀rawọ́lé náà lẹ́yìn náà fẹ́ máa ṣe kí ló fà. so ṣé ẹ lè dáhùn nǹkan tí a fẹ́ kẹ́ ṣàlàyé àwọn Muslim náà wà tó fẹ́ kẹ́kọ̀ọ́ látara yín ṣé ẹ lè fi yẹn kẹ́ tó fi kọ́ wọn lẹ́kọ̀ọ́. onímọ̀ ní dá lóhùn. ẹ yẹ kẹ́ kọ́kọ́ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ kọ́kọ́ ṣàlàyé yẹn náà tẹ́ bá fẹ́ sọ nǹkan tí ṣẹgẹ́ nìkan tí mo sọ ẹ mọ̀ pé àwọn kan mọ̀ pé òfin Allah ni àwọn òfin yẹn wọ́n kàn gbọ́ pé nílẹ̀ Haúsá wọ́n máa ń gé ọwọ́ olè wọ́n máa ń pa ẹni tí ó ṣẹ̀sìn Islam mọ̀ wọ́n rò bí Haúsá ń ṣèfẹ́ inú ni wọ́n dẹ̀ mọ̀ pé Haúsá àti Fúlàní gangan ló ń tẹ̀lé Islam àwọn Muslim ilẹ̀ Yorùbá wọn kì í ṣe Muslim gidi so tábà ní wèrè ló ń ṣe Islam ilẹ̀ Yorùbá òótọ́ ọ̀rọ̀ la sọ torí bá Allah ṣe ní kọ́ ṣe wọ́n mọ̀ pé àwọn ọmọ Yorùbá ò lè hùwà bẹ́ẹ̀ láì kì í ṣe dìgbòlugi òun ló fi mọ́ ọmọ Yorùbá máa wò pé gbogbo nǹkan tó ń láti Muhammadu sọ eléyìí kò sí ìjọmọlúwàbí ń bẹ no ẹ ṣàlàyé fún mi eléyìí tọ́wọ́n ọmọ tí Allah àti Muhammadu sọ yìí kò sí ìjọmọlúwàbí ń bẹ ni wọ́n ṣe yẹra Fúlàní ṣé Fúlàní máa ń rí yín bí Mùsùlùmí gidi ẹ sòótọ́ fún aráyé wọn gbọ́ yín. kò sí bí wàá ṣe ní rí wa bí Mùsùlùmí gẹ́gẹ́ bí inú àwẹ̀ tá a tún wọ̀ yìí náà tàbá pàdé ra wa á kí ra wa àfà kí ni Allah sọ fún ẹni tó bá jalè àtẹni tó bá fi Islam lẹ̀ ìdájọ́ wo ni ṣẹ̀ríà sọ nípa ẹ̀. ìdájọ́ kọ́ lẹ fẹ́ gbọ́ ìdájọ́ yẹn la fẹ́ gbọ́ ms àti gbogbo ẹ̀yin tẹ́ gbogbo ilé ẹ má bínú nǹkan tá a máa ń sọ nìyẹn tẹ́ bá ti réyàn tó ń bó èébú bí a nínú post wa ni wọ́n bu wa àbí nísàlẹ̀ nínú comment ẹ̀yin ẹ má dá wọn lóhùn tó bá ti dókè ẹ máa mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe tó ẹni tí ń gbé èébú látijọ́ yìí ẹni dókè ń sìn wọn ò lè sọ nǹkan kan so ẹ jẹ́ ń pa máìkì mi. kò sí pé wọn ò lè sọ kankan àgbọ́yé ọ̀rọ̀ gangan lẹ́yìn ò gbọ́. tó bá yẹn pé ẹ ní àgbọ́yé ọ̀rọ̀ ni ẹ gbọ́ ṣẹ̀ríyà yìí ẹ gbọ́ yé ẹ fẹ́ fi máa dájọ́. ẹ sọ fún wa ká gbọ́ yé.
ṣé ẹni tó ń sọ̀rọ̀ náà ẹ̀yin náà ń ṣe mùsùlùmí ni ṣùgbọ́n lọ́wọ́ bá wọn sọ láàrin Kùránì pé ní ẹni tó bá jalè kó ṣe ìwádìí lórí ẹ̀ pàápàá tó bá ṣe ń pè òun gan. ìyá Múlíkà ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́ mọ̀ pé mùsùlùmí ni yín ṣe get ní láti bá wọn tẹ́lẹ̀ sìn. but èmi mo sorry torí tẹ bá bọ́ ẹlòmí tó bá ń bu yín padà wọ́n ti jà ẹjọ́ olówó wọlé. Èkó no ẹ má Mr. Lawal mo ti yanjú ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ẹ jẹ́ ká má bú àwọn tó bá wá sókè ẹjọ́ so Mr. Alfa Isijaba ẹ ṣàlàyé fún wa nǹkan tá a mọ̀ ẹ lè ṣàlàyé fún wa àgbọ́yé tí a nípa ṣẹ̀ríà yẹn kí ni ìdájọ́ tí Allah sọ pẹ́ni tó bá jalè àtẹni tí ó ṣe ìsìlámù mọ̀ kí Allah sọ. Alice ti já bí ẹtàn Mike èmi àti wọn jẹ ti ń sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ wọn náà fẹ́ proof fún wa pé Islam pé. bàbá èmi máa lọ bí iṣẹ́ lọ́la so tí èèyàn bá ẹ má bínú ṣe rí ìstáàkì tó làwọn àti tẹ́ńpù yẹn ṣe ń gbọ́ ọmọ mi ni kò ní tó fẹ́ sọ ọmọ mi ni. níta ni. orí ẹ̀ burú ṣé mo pè é ni ìstáàkì làwọn àmọ́ pè kò rí ọmọ gbúrú yìí. yá bàbá mo ń gbọ́rọ̀ à ń gbọ́ yín. mo ní ọmọ mi ní ẹjọ́ tó ẹ ṣe díẹ̀ fún. bàbá ti ṣe díẹ̀ bọ. fi Mr. Lawal a fẹ́ kí afa yìí ṣàlàyé Mr. Lawal fẹ́ gbọ́ nípa ṣẹ̀ríà so afa Isijaba ṣé ẹ lè sọ̀rọ̀ mọ́ ń sẹ́yìn. ṣe làwa yìí ṣe ń gbọ́ ẹni tọ́lọ̀nkẹ́ ni òun fún ẹ kò yé wọ́n bí yí tó gù wọ́n yẹn sọ̀rọ̀ wọ́n bí yí tó gù ó lè rán tó gù sì mọ́ sọ̀rọ̀ ẹ̀tẹ́ ìbá ẹgbẹ́ sí yìí. ms ẹ rí pé àfọ yẹn nǹkan tó máa ń sọ nìyẹn kan wọ́n máa béèrè bọ̀ tó bá ẹ rí pé báyìí fún láàyè bá fún máì ẹ rí pé kò lè sọ̀rọ̀ kò lè dìbẹ́ nǹkan tó gbé dání bọ̀ lọ́wọ́ pé bí èèyàn kan fẹ́ bú ń sìn kọjọ búra wọn á sáré sọ dìjà wá á wà padà lọ ó máa ní wọ́n bú wọn á fún ní máìkì ń sìn kó ṣàlàyé ẹ rí pé kò lè sọ̀rọ̀ so ms ẹ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Ramadan wa lọ. anybody bá ti wọlé bá ti bú wa ẹ ṣàrà fún wọn lẹ̀. bàbá ẹni ká take it easy pẹ̀lú Mr. Lawal adèyí take it easy pẹ̀lú. so wọ́n làwọn tí ń lọ bí iṣẹ́ Mr. Lawal àwọn fún ara wọn àbí wọ́n ṣe wọ́n fẹ́ ṣẹ̀ríà wọ́n náà wọ́n fẹ́ ṣẹ̀ríà. torí ẹ̀ burú ni kò ṣọmọ Nàìjíríà kókó sí lọ ọmọ tó gò ní ó yá wèrè ní. bàbá ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín bàbá. gbẹ́nu sọ̀hún ṣe Nàìjíríà. bàbá ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín. bá sọ̀rọ̀ ayé ẹ̀ wà lẹ́wọ̀n àwọn àti TikTok lẹ́yìn. bàbá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan ṣe rí lórí ọ̀rọ̀ ṣe ṣọ́tọ̀ọ̀pù sẹ́yìn ọ̀ṣáyé wa. bàbá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sẹ́rí olówó Èkó ni ò gbọ́ àgbọ́yé àjọ fúnra wa ní ààyè because èmi ń fún wọn láyè láti sọ̀rọ̀ but tó bá wá di orí ti tèmi a máa rẹ́ni tó máa mute mi wọ́n dẹ̀ máa tún gbé ìbéèrè mi wá àlejò conversation wa ò lè jọ yéra wa sẹ́rí ṣẹ̀ríà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ibi tí tí ò wà báwo ni mo ṣe lè sọ òyìnbó yẹn humanity ibẹ̀ ibi tí humanity tí wọ́n ti da humanity ibẹ̀ rú ibẹ̀ ni làwa ń fojú wò pé báwo wọ́n ṣe lè máa gé apá ọmọ ènìyàn àbí báwo wọ́n ṣe lè gé Lawan náà bàbá. máa pè lọ́dà gbẹnu ẹ̀ sọ̀rọ̀ tó ń sọ ìró ẹnu ẹ̀ ń rùn bí gọ́tà ni. kò sí wàhálà bàbá ẹ jẹ́ kí n sọ tí mo bá fẹ́ sọ yìí kí n bọ́lẹ̀. ẹ̀wọ̀n ẹ̀ ká tẹ̀síwájú alálejò Mrs. Queen. òṣì ló ń sọ. Mrs. Queen ṣé Muslim ni God is not man ṣé Muslim ni ẹjọ́. bẹ́ẹ̀ni sá ẹ kálẹ́ sá. ẹ kálẹ́. ẹ yà sá Muslim ni sá. ok so nǹkan tá à ń ṣe à ń sọ nípa Ramadan a dẹ̀ tún sọ nípa Sharia law so ṣe lè sọ bí Ramadan ṣe bẹ̀rẹ̀ fún wa so ta ló kọ́kọ́ gbààwẹ̀ Ramadan tẹ́ bá dẹ̀ pé Muslim ní ṣe fẹ́ Sharia law ní ìlú yín. mo rò pọ́rọ̀ Sharia là ń sọ tí mo fi. méjèèjì náà ni ti Ramadan ta ló kọ́kọ́ gbààwẹ̀ Ramadan báwo ló ṣe bẹ̀rẹ̀ ṣe dẹ̀ fẹ́ Sharia law nílùú yín ṣe dẹ̀ mọ̀ bí Sharia law ṣe ń ṣiṣẹ́ ṣe mọ̀ nǹkan tí Sharia law sọ nípa
ẹni tó bá jalè ṣe mọ̀ nǹkan tí ṣẹ̀ríà sọ nípa muslim tó bá lóun ṣe muslim mọ́ so tẹ bá mọ̀ ẹ lè jẹun pa máìkì ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni mo bóyá màá tiẹ̀ fi ṣẹ̀ríà yẹn máa fẹ́ fi bẹ̀rẹ̀. So ṣẹ̀ríà fúnra ẹ̀ nínú ẹ̀sìn Islam ṣẹ̀ríà means part, okay? So but tẹ́ bá wo ṣẹ̀ríà ó pín sí bí ọ̀nà méje ṣóye bọ̀ ọ̀nà kan ní gbogbo ìtẹ́ fókọ̀sì lé yẹn gbogbo ìtẹ́ dárúkọ yẹn gbogbo ẹ̀ ọ̀nà kan ló wà ṣóye. So a ní hudud, a ní qisas, a ní díyà, a ní ta'zir, a ní síyà, a ní ọ̀pọ̀ rẹpẹtẹ, a ní ìbádà ṣóye bọ̀ èyí tẹ̀yìn fókọ̀sì lé wọn ní hudud. So mo rẹ last time tí mo wo ṣẹ̀ríà kan tó fẹ́ establish ní Yorùbá land mo rò kó máa ní hudud nù ṣóye torí ní ilẹ̀ Nàìjíríà tàwa yìí a ti ní òfin wa ṣóye. So bọ̀ ibi tẹ́ bá democracy dẹ̀ allow kí ló ń korúkọ ẹ̀ another type of court tó máa ń pè ní mímọ́ bóyá non-legislative àbí nǹkan kan ló máa ń pa àwọn court yẹn tó yẹ pé wọ́n lè carry out kíní fúnra wọn ṣóye wọ́n lè carry out àwọn hudud yìí irú ẹ̀ lèmi rò kọ́ fẹ́ establish sí ilẹ̀ Yorùbá mo dẹ̀ fi pò ó ti exist for some time báyìí sìn. So bóyá tẹ̀yìn bá ní specific question tẹ́ bá bèèrè lọ́wọ́ mi pa ṣẹ̀ríà tí màá fi dá yín lóhùn sáà. ẹgbẹ́ ọ̀dẹ sọ́nsìn ẹni mọ̀ òdúdú yẹn ò lè ṣiṣẹ́ nílẹ̀ Haúsá náà ẹ wojú kínní nílẹ̀ Haúsá òfin wo ṣé kò ń ṣe Nàìjíríà náà níbẹ̀ ni ṣé ṣẹ̀ríà yẹn kọ́ ló gbé ọwọ́ ọmọ yìí ẹ máa gbọ́ òfin ilẹ̀ Haúsá ṣé ṣẹ̀ríà kọ́ ló gbé ọwọ́ ọmọ tẹ̀ ń wò yìí. ṣẹ̀ríà no ẹni sùúrù náà ẹ mọ nǹkan tẹ́ sọ ni mo ń dáhùn ẹni ní Nàìjíríà ẹni ẹjẹ ń délé náà nǹkan tẹ́ sọ lèmi ń jù sí yín padà ẹni ní Nàìjíríà bá ti ní òfin bọ̀ wọ́n dẹ̀ ti ń lo ṣẹ̀ríà nílẹ̀ Haúsá Nàìjíríà dẹ̀ lófin àmọ́ wọ́n gé ọwọ́ ọmọ yìí wọ́n dẹ̀ ń pa ẹni tó bá fi Islam múlẹ̀ wọ́n tún pa Kìrìsìtẹ́nì wọ́n tún pa ẹni tí ó ṣẹ̀sìn so kí wàá ní nǹkan tẹ́ ń sọ tí ò tí ì yé wa. kò sí nínú ṣẹ̀ríà pé kakọ̀ pa Kìrìsìtẹ́nì ṣóyé bọ̀ ó wà nù ṣẹ̀ríà abẹ́rẹ́ ti gbé tẹ́ bá ní àdìsí àbí Quran tẹ́ fẹ́ fi. no ẹ má ti lọ jìnnà ẹni tó bá fi Islam múlẹ̀ kí ni òfin yẹn sọ pé kẹṣẹ kí lófin yẹn sọ. same thing. no ẹ sọ àwọn èèyàn fẹ́ gbọ́ ni ẹ ní sùúrù kí lófin yẹn sọ. pé kọ́ pa bọ̀ nǹkan tẹ̀yìn ló ń pè Mr. God is normal nǹkan tá ẹ ní sùúrù ẹ jọ náà máa dákẹ́ fún yín nǹkan tá àwa ń béèrè lọ́wọ́ yín ni pé sẹ́yìn wá fẹ́ nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kò síbẹ̀ ṣe lè jẹ́ Muslim tó ọmọ ìyá lèmi àti yín kí àbúrò yín kan wá lóhun ṣe Islam mọ̀ kí wá gbọ́ pé wọ́n fẹ́ lọ pa lọ́la ṣẹ́kọ̀ bí àánú àwa máa dùn ní àwọn nǹkan yìí làwọn sọ pé àwo ò fẹ́ nǹkan burúkú yẹn nílẹ̀ wa báwo ni Muhammadu àti Allah ṣe máa gbófin orí burúkú láti Saudi wọ́n fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá. problem àrífín burúkú ni o àrífín ńlá gidi. nǹkan tẹ́yìn wò kò ń ṣàrífín nǹkan tẹ́yìn wò ni pé àrífín gidi ní sẹ́. tọ́tí ṣẹ́rí ká ní à ń lo ṣẹ̀ríà. ẹ wo Mr. God is normal ẹ jẹ́ ká gba ẹ fi bẹ̀yẹn lẹ̀ ẹ ti ní kò ṣe ẹ̀ lọ́fẹ́ gbé wá sí. no olówó Èkó Mr. Lawal ẹni sùúrù Mr. Lawal ẹni sùúrù so God is normal mo ń bọ̀ Mr. Lawal Mr. Lawal mo ń bọ̀ màá wá bá yín padà sí so God is normal ẹ wá sọ nípa Ramadan náà fún wa ta ló kọ́kọ́ gba àwẹ̀ Ramadan. àsìkò ànábì ni Ramadan bẹ̀rẹ̀ ẹ tẹ̀ jẹ́ kí n dáhùn nípa ṣẹ̀ríà àtẹ̀sọ. no ẹ ti sọ pé àsìkò ànábì lẹ ló bẹ̀rẹ̀. àti pé Ramadan bẹ́ẹ̀ mọ̀ ṣáà Ramadan òun ni Ọlọ́run sọ Al-Quran kalẹ̀ ṣòye sọ ara nǹkan tí a fi ń gbàwẹ̀ nu oṣù yẹn náà nìyẹn kí ànábì tó dé àwọn èèyàn ti ń gbàwẹ̀ ṣòye bob a ní àwẹ̀ Dawud ànábì David ń sìn òun máa ń gbàwẹ̀ ọjọ́ kan ó máa fọjọ́ kan lẹ̀ ó máa ń gbàwẹ̀ ọjọ́ kan. But Ramadan is specifically for the Ummah of Muhammad. Or created fún Ummah Anabi ni sallallahu alaihi wasallam. So Allah we have very any question to so Mr. Lawal ẹ lè sọ̀rọ̀ náà máa dá yín lóhùn sí God is normal. Mr. Lawal ẹ gbóhùn sókè. ok olówó Èkó ohun tèmi kàn fẹ́ jẹ́ kó yé yín ni pé ọ̀rọ̀ yìí tí tẹ̀ ń bá lọ kò lè níyànjú àbí ohun tẹ́ ẹ fẹ́ ní kó yé àwọn èèyàn kò ní lè yé àwọn èèyàn tẹ́ ẹ bá máa fi àwọn ẹni tó bá fẹ́ sọ̀rọ̀
lẹ̀ kẹ́ fi wọ́n láyè àwa gẹ́gẹ́ àwọn ti bí fi yín lẹ̀ ẹ sọ̀rọ̀ lọ ẹ no fi èmi ẹjọ́ lẹ̀ èmi ẹ mọ̀ pé èmi wọ́n ti fún yín èmi máìkì mú ń kíni sìn wá ni no Mr. God Lawal ẹ ní gi sùúrù tó bá ti fún yín God máìkì ẹ is fi àròyé lẹ̀ ẹ ní sùúrù kì í ṣe ẹ àròyé máa gbọ́ tẹ bá ti ṣí máìkì yín sìn ẹ má advice ẹ sọ̀rọ̀ tẹ fẹ́ sọ wọ́n ti fún yín ní máìkì ṣẹgbọ́ ní táìmù fàròyé ẹ lè ṣí máìkì yín kẹ́ sọ̀rọ̀. ok lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà tẹ sọ ṣẹ́rí ṣẹ̀ríà ò wá pé kóun wá ba ilé ayé jẹ́ tàbí kóun wá ní ọmọ ènìyàn la kò wá pé kóun wá ní ọmọ ènìyàn la ṣóyé yín but àwa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tó jẹ́ bí tọ́lọ́run ọba dá a ní àwọn ìwà tó jẹ́ wípé kì í ṣe ìwà tí wọ́n gbọ́dọ̀ bá lọ́wọ́ ènìyàn ìgbà tá à ń sọ wípé ọmọ eléyìí ṣe bí ọmọ eléyìí ó ṣe ẹ̀ṣẹ̀ kan ni wọ́n fi dá ẹjọ́ tí. Lawal. Naam. bàbá àbá ẹ má bínú ẹ má sọ pé ẹ mọ Mr. Lawal àbí àkẹ ẹ tẹ bá jọ ní kọ̀rọ̀ ara yín ẹ lè sọ. so Mr. Lawal a ti gbọ́ advice yẹn a fẹ́ máa bá ètò wa lọ ṣẹgbẹ́ Mr. Lawal so a fẹ́ máa bẹ́tò lọ. No, ṣẹlẹ̀ a fẹ́ ka Quran táwa fẹ́ ka lọ. Hold on. Lawal bó ṣe ń sọ̀rọ̀ bí àti kó lọ́pọlọ ni wọn náà lọ́pọlọ ẹ̀ gbé Kúránì wèrè ilẹ̀ tó bá kárí kó ń rò ní kíní Kúránì tó ń sọ wèrè tó ń sọ ń para Kúránì tẹ́ ẹ̀ máa ń ṣe Kúránì kò ní kó ibi tó wà òṣì àtòfóló máa bá wọn àtàdánù fún wọn Yorùbá ni ẹ òun gbé tó gbogbo ẹ ó mo ṣe ń lọ náà tó bá dùn ni ò ní gbé tó gòlé ni tó wá pé Nàìjíríà dá pé ó dá àwọn òbí ẹ̀ ní ọ̀rọ̀ tó wà ẹ̀ lé ni ẹ ló la káyè yìí ṣe bó ìmọ̀ ìyàwó ẹ̀ náà ẹ ò ṣe máa rò wò tálà bá ń ṣe é ni ibi tó wà ò ní síbẹ̀ lé ni sọ pé fún ẹ aláàtọ̀ ń sọ ìfẹ́ẹ̀kì ni mò ń sọ òṣì àtàdánù ni ọpọlọ náà ń lò ọpọlọ ẹ̀ náà ń lò òun ló fi dí wà tó wà léyìí tó bá rántí mi náà tó máa ń tún ẹ̀ kó máa tán yàn tí n bá ṣe mi ni mo fẹ́ kọ́ ọmọ mi ṣe jù bẹ́ẹ̀ lọ ni tó máa ń sọ̀rọ̀ wèrè wọ́n ní kó máa gbàwẹ̀ lẹ́yìn ọmọ mi òkú ìyàwó òkú àwọn àbúrò mi òkú wọn mi lórí ẹni kó máa gbàwẹ̀ mi ò dẹ̀ pààyàn tó bá jẹ́ olórí burúkú èèyàn àtolóṣì wọn ló ń gbèsè Ramadan tó máa tún ẹ̀ wọ́n tó ń tán rẹ̀ ni ṣùgbọ́n àwọn ẹ̀yà àfẹ́ ìtìlẹ̀ ayé ẹ̀ bó ṣe wà yìí olùmbá káàkiri Lawal nǹkan tó ṣe ẹ́ náà nìyẹn òṣì tó kó láti Nàìjíríà tó kó ọ̀bí tó ti bí ẹ wọn náà lọ tún gbé káàkiri jákú o ń sọ jù bẹ́ẹ̀ lọ o mọ nọ́mbà. So man is not God. Man is not God. So nǹkan tẹ́ ẹ̀ sọ sí pé àwọn David ló kọ́kọ́ gbàwẹ̀ àwọn Dáúdà àbí. Kò yé mi. ó yà bẹ́ẹ̀ ni ìlọ́wọ́ gọ́gù ni. ẹnu wọn mọ̀ pé bọ́n ṣe kú àgbọ̀n wọn mọ́. mo fẹ́ ṣe transfer fún ọ. ok so ẹni tó bá lóun fẹ́ ṣèrè àlọ́ ok ẹ lè mú tùǹgbà ẹni tó bá lóun fẹ́ ṣèrè àlọ́ kò gbẹ dandan kọ́ mu wá sílẹ̀ Yorùbá ẹni yẹn lè kọ́kọ́ lọ síbi tí ṣèrè àlọ́ ti wà kó lọ máa gbé bẹ̀ ẹni yẹn lè lọ sí Kánò ó lè lọ Sàǹfàrà ó lè lọ Tàràbà ó lè lọ Màdúgùrí kó lọ máa gbé bẹ̀ bọ̀ yẹn kan lè wá máa fẹnu wú géètì pé òun fẹ́ ṣèrè àlọ́ kọ́ gbé wálẹ̀ wá no ìwọ ọkọ̀ lọ pàdé ṣèrè àlọ́ kó kọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ kẹ́ lọ gbé nílé Haúsá àbí Níjẹ̀ àbí Ṣáàd tí ó bá wá fún àyìn tá a rí ẹ lẹ́yìn ọdún mẹ́wàá a máa kọ lẹ́tà sẹ́ni yẹn táwọn ọmọ ìbá lè máa ṣe gbogbo nǹkan tó dé lẹ́yìn ọdún mẹ́wàá yẹn àwa ò yá ṣé yẹn wá tó gbé bẹ́ẹ̀ báwo ló ṣe rí ṣé nǹkan àwa wá kí wa àwa béèrè báwo àwa ṣàlàyé fún wa bàbá mi ló ṣe rí àyẹn. bàbá mi ló pe ní sùúrù ìwọ tó ń sọ̀rọ̀ lé ní èsórí Lawal tó ń sọ̀rọ̀ yìí ṣeré àlọ́ yẹn òun ló kó bá níbi tó wà lé ní. ẹni àwa ṣàlàyé ṣeré àlọ́ yẹn fún wa àwa ò no ṣeré ìmọ̀ ẹ̀mẹ̀ ẹ̀ ó dùn. àwa ní kẹ́ni yẹn máa gbé bí àwa tẹ̀lé máa gbé tó lọ ẹ̀mí ò sọ̀rọ̀ lórí mi sábà wà mọ̀. kí ló kó bá mi nínú ẹ láyé mi kí n gbọ́. bàbá ẹ jẹ́ ká close shop ká lè máa sọ̀rọ̀ lọ ẹ̀yìn àti wọ́n kàn jọ sọ̀rọ̀ ní ẹlẹ́màjọ sọ̀rọ̀ later.
Okay. olówó muslim Èkó tó bá wà ẹ lè send the eye kẹ wá sókè so olówó Èkó tí muslim bá wá tá a bá fẹ́ wọn. bẹ́tò lọ bàbá máa dákẹ́ èmi fẹ́ mọ ohun tó kó bá mi bàbá ṣé no ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin ni àti mo wọn máa wà jọ ní. sọ̀rọ̀ náà ẹ gbàgbé Mr. no Lawal ẹ̀yin àti wọn máa jọ sọ̀rọ̀. Mr. Lawal ẹ má wọrí ibi iná lẹ máa wà èèyàn God is not man yìí ó máa prove ẹ̀ fún wa báwo àti no ṣàlàyé èmi ò fún no kọ́ ms kò sẹ́ni tó fẹ́ prove olówó ọ̀pọ̀ Èkó wọn rí Kùránì yẹn fúnra wọn olówó Èkó wọ́n dẹ̀ olówó tún fẹ́ Èkó defend ẹ̀ ṣé olówó wọn Èkó mi rí ò defend kankan kílókan Yorùbá asọmọ bẹ́ẹ̀ ni wọ́n ní Yorùbá kọ́ pa ẹni tó bá fi Islam múlẹ̀ kéèyàn dẹ̀ tún máa support irú as yẹn. ọmọ Yorùbá ìgbà tí bàbá máa dé nísìnyí ṣé mọ̀ pé ńgbà tí bàbá ń sọ̀rọ̀ mo fún bàbá ní àpọ́nlé ẹ̀wọ̀n bú yẹn àti wọ́n máa jọ sọ̀rọ̀ Mr. Lawal ẹ má bínú ẹ̀wọ̀ ẹ ká àbẹ́tò lọ ẹ̀yin àti wọ́n máa jẹ ẹlẹ́mọ́ra náà so God is àwọn not man fọ́ọ̀mù ẹlòmíì tó dé so no ẹlòmíì tó wọlé Pàtàkì ló jábọ́lẹ̀. bàbá àbá jẹ́ kí wọ́n máa lọ kọ́ ẹ̀yin àti wọ́n máa exchange ọ̀rọ̀ ẹ ká máa bẹ́tò No, lọ. bọ̀ ẹ àsọ̀rọ̀ mọ́ ṣe ẹ má jẹ́ yẹn kí jábọ́lẹ̀. ẹ̀wọ̀n ẹlòmíì tó wọlé máa bẹ́ ẹlòmíì sọ̀rọ̀ lọ ms. Ẹ kálẹ́. God is not man Mr. Kuti Ẹ kálẹ́ káàárọ̀. ẹ kálẹ́ o Yes. ṣebí muslim ní sà. Lágbọ̀rọ̀ Ọlọ́run. Alright. ṣé ẹ ti ń gbọ́ wá ń sàlẹ̀ tẹ́lẹ̀ àbí. Mo ń gbọ́ yín sálẹ̀. ok ẹ kí mi béèrè báyìí kó má dàbẹ̀ pé ọ̀tọ̀ nìkan tó ń bi ẹni yìí. ṣé àwa ń sọ wípé wèrè ló ń ṣe Islam because Islam it is not kò kí ń ṣe fún àwa adúláwọ̀ kò kí ń ṣe fún àwa ọmọ Yorùbá. Wọn ò rán Muhammadu sí wa ní ilẹ̀ Yorùbá àwọn àràbù ni wọ́n rán sí ìran àràbù àṣà àràbù ní Islam àjẹ́ ń prove àjẹ́ ń kà fáwọn èèyàn bí. So bóyá ẹ̀yin lè ṣàlàyé fún wa pé nǹkan tá a sọ yẹn ṣé bẹ́ẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ṣe sùúrù tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí definitely wèrè ló ń ṣe Islam. Tí ó bá wá rí bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ má wọrí tí ó bá rí bẹ́ẹ̀ a máa kó ọ̀rọ̀ yìí a máa kó jẹ a dẹ̀ máa apologize. Ṣé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ bá a pa wá Ọ̀rọ̀ tèmi á sọ ni pé nígbà tẹ́ bá wọ pé wèrè ló ṣe Islam ẹ̀yin náà ṣáà ṣe Islam rí before pé kẹ́tù lọ pé ẹ̀dá bá ti kúrò nínú Islam. Bá ti kúrò mi orí wá sí pé. Ẹ mọ̀ pé èmi ò ní tọ́pìkì tẹ ní kíní rítìn yìí number 1 tẹ bá fẹ́ pèèyàn sí. ẹ bá wa gbé wèrè ló ṣe Islam tẹ bá fẹ́ try láti liberate yàn ṣe ń gbọ́ mi sá èmi ò wá láti wá correct yín o torí oníkálukú náà ló kò síyàn tó pé tán ṣe ti yé báyìí tẹ bá fẹ́ try láti Ọlọ́run ni ó ní Allah ní Ọlọ́run ní ta ló lè jà fọ́ Ọlọ́run kò síyàn tó lè jà fọ́ Ọlọ́run náà. Ibẹ̀lẹ̀ máa ti mọ̀ pé Ọlọ́run kì í ṣàlá. Ẹ ní sùúrù sá Ọlọ́run kò síyàn tó lè jà fọ́ Ọlọ́run ṣó ti yé yín bọ̀ nísìnyí tẹ́ ọ pé wèrè ló ṣe Islam so far tẹ́ pé ẹ̀yin fúnra yín náà ẹ̀yin ṣe tẹ́lẹ̀ kò dẹ̀ possible ẹ ṣe wáyé kó má sí nínú àwọn family yín tó ti ń ṣe Islam tó dẹ̀ ti ń ṣe Christianity. wèrè ni wọ́n. bọ́ Islam ayé dúró sórí ọ̀rọ̀ yẹn ẹ continue. nǹkan tá a bí yín ni pé ẹ prove ẹ fún wa pé Islam is meant for us ṣé bí ẹni mùsùlùmí ni yín ẹ jẹ́ ká mọ̀ náà. Islam àgbọ̀ tí Islam ò bá meant for us níṣẹ́ ń gbọ́ mo ń gbọ́ ọ̀rọ̀ yín gbà kan tẹ́ ọ pé ṣé ṣẹ̀ríà dé kò yẹ kò yẹ kí ṣẹ̀ríà wá sí kinní kan kiri èmi ò number 1 mi ò ẹ máa gbọ́ èmi number 1 èmi ò faramọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá bọ́ ibi tó máa ti gbé Islam sórí tí ṣẹ̀ríà bá wà ń bẹ̀ ọ̀n bá máa pa wọ́n nílẹ̀ Haúsá so far tí ò bá ti affect wa nílẹ̀ Yorùbá ṣe bí àwọn àfáà kan wà nílẹ̀ Yorùbá ìtẹ́ pé wọ́n gbòsìn against ṣẹ̀ríà yẹn and then ẹ̀rọ tẹ́ẹ̀dẹ̀ ń sọ pé bí wèrè ní Islam pé wèrè lẹ́ni tó ń ṣe Islam yìí báyìí àwọn tó ń ṣe Islam ó pè wọ́n ni torí tóun bá gbàdúrà fọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń ṣe Islam tó ń gbàdúrà fọ́lọ́ tọ́lọ́run dẹ̀ ń gbàdúrà wọn. ṣé Kútì ló kọ yín Mr. ẹni sùn kílẹ̀ tẹ́yìn sọ pé ẹ fẹ́ ṣẹ̀ríà ẹni kílẹ̀ tẹ́yìn sọ pé ẹ fẹ́ ṣẹ̀ríà lọ. ṣé mọ̀ pé ẹ lè máa fi mentality wa wé mentality àwọn Haúsá náà ok ibi ilẹ̀ Arab ẹ̀yin ṣàlàyé kílẹ̀ tẹ́yìn sọ pé ẹ fẹ́ ṣẹ̀ríà lọ. ilẹ̀ Arab tí ṣẹ̀ríà ti jáde gan ibi tó yẹ kẹ́yìn fúnra yín ti wò gbogbo ilẹ̀ Arab tí ṣẹ̀ríà ti jáde gan mi rò pọ́n fi bẹ́ẹ̀ practice ṣẹ̀ríà mọ́ bíi tẹ́lẹ̀. kí ló dé tẹ̀bí sí pé ẹ̀yin ò fẹ́ ṣẹ̀ríà lọ that is the question.
kí ló dé ta sọ pé àfẹ́ ṣẹ̀ríà lọ. ẹ̀yin personally ṣebí muslim ní and òfin Allah muslim ni tó ibi tí mo wà yàn ibi tí mo Dubai tí mo wà mi rò pé wọ́n practice ṣẹ̀ríà lọ torí mi ò rí rí. ìtòbàṣà ti kọjá nǹkan tá a wá ń má sọ kọjá káwọn ìyẹ́ Mr. Kuti nǹkan tá à ń má jẹ́ kọjá. ká Mr. Kuti nǹkan tá à ń jẹ́ káwọn Mo gbọ́ èèyàn yín. wá mọ̀ nílé gangan náà nìyẹn pé sharia law Islam kò ṣe fún ìran Yorùbá sharia law kò kí ń ṣe òfin Ọlọ́run òfin Sátánì ni Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè tiwa gbogbo àwọn nǹkan tá à ń jẹ́ káwọn ẹ èèyàn máa mọ̀ gbọ́ ní ẹ pé máa àwọn gbọ́ ẹ èèyàn máa ò gbọ́ mọ̀ lọ́dọ̀ tí ẹ máa gbọ́ lọ́dọ̀ tí ọ̀dọ̀ tiwa ẹ̀yin lè sọ kọ́ pé ẹ fact jẹ́ là kí ń sọ fún yín. no ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ok ẹ jẹ́ kí n sọ báyìí ok ẹ wo ní ọ̀dọ̀ tí ẹ̀yin lè sọ pé ok o ọ̀dọ̀ Allah nǹkan báyìí ni bọ́ lọ́dọ̀ tí wá ẹ lè máa sọ pé Allah nǹkan báyìí ni oníkálukú ló mọ nǹkan nǹkan tó tó ń jẹ́ sìn làwa pè àwa ò parọ́ fún yín a máa fún yín lẹ́rìí Mr. Kuti ó ṣeé ṣe kẹ́ ẹ má rí rí kò sí ẹ̀rí ẹ̀gbọ́n kò sí ẹ̀rí kankan tẹ máa gbé jáde gbogbo ilé tẹ torí ń ẹ̀ gbé la jáde torí ẹ̀ la fi ẹ sọ pé wèrè gbogbo ló ilé ń tẹ ń ṣe gbé gbogbo ẹ ṣe ẹ̀sà sùn gbogbo ilé tẹ Mr. Kuti torí ẹ̀ la fi sọ pé wèrè ló ń ṣe torí tí ò bá kí ń ṣe wèrè a fún ẹlẹ́rìí pé kí wọ́n máa fún ẹlẹ́rìí wàá tún máa bẹ́ẹ̀rì yẹn jà ẹ tún bẹ́ẹ̀rí yẹn jà Àkànbí ẹgbẹ́ wèrè ló ń ṣe Islam ṣe rí pé wèrè ló ń ṣe Àkànbí ẹgbẹ́ wèrè ló ń ṣe Islam síbẹ̀ ṣe ìfúnra yín ṣe rí pé wèrè ló ń ṣe wọ́n máa fún yín lẹ́rìí ẹ tún máa bẹ́ẹ̀rì jà. ẹ tún bẹ́ẹ̀rí jà nǹkan tá à ń sọ fún yín gangan yẹn pé wèrè torí ẹ̀ la yín sọ fún yín pé wèrè ẹ̀sìn yẹn ti yí yín lórí wèrè ló ń ṣe ẹ̀sìn yẹn à ń sọ bẹ́ẹ̀ lẹ́rìí à ń fún yín lẹ́rìí ẹ̀yin sọ pé ẹ̀rí yẹn ẹ̀ bá fún mi lẹ́rìí mi ò ní gbà à ń sọ fún yín pé ikú ni kinní ẹ̀ ń rí pé ikú ni ẹ̀ sọ pé irọ́ mi ò ní gbà sẹ́ ẹ̀ kò ń ṣe kú sẹ́ torí ẹ̀ la fi sọ pé wèrè ló ń ṣe torí tí brain yín bá ń ṣiṣẹ́ normally tẹ̀jẹ̀ rí kinní tẹ̀ Allah ní kẹ́ pààyàn no Allah yóò lè jọ Ọlọ́run láíláí Ọlọ́run rẹ̀ ní kẹ́ pààyàn brain yín máa ṣiṣẹ́ but èèyàn tó bá jẹ́ wèrè brain yẹn ò lè ṣiṣẹ́ tó bá ń jẹ nǹkan tí ẹ bá wa gbé sí Àkànbí wèrè ló ń ṣe Islam tó bá ń jẹ nǹkan tí ò da kò ní mọ̀ pé nǹkan tí ò da lòun ń jẹ torí pé wèrè ni ẹni tó rí ẹ̀ bá pé kọ́ ló máa ṣe Islam ṣẹ́yìn náà sí rí pé ti prove ẹ̀ fún wa ń bí ìsìn ẹ̀yin èèyàn bá power tap ẹ̀yin fúnra yín lọ prove ẹ̀ ń bí. Àkànbí ọlọ́ba gbogbo lè ní sùúrù ẹjọ́ ṣẹ́rí ẹ tí mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ ń wo yẹn ṣẹ́ ń gbọ́ Islam ló kọ́ balẹ̀ ayé ẹ̀ that's all. so Mr. Kuti nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé iṣẹ́ mọ̀ nǹkan tẹ́ sọ ẹ̀yin lẹ sọ fúnra yín pé ẹ fẹ́ ṣèríà lọ nílẹ̀ Yorùbá ẹ̀yin dẹ̀ yín ṣe Islam ẹ wá jẹ́ ká sàn kan fún yín ṣé mọ̀ pé ẹni tó bá ti ń ṣe Islam tó bá ti gba àṣà àti ṣe Saudi yẹn ó wá ní manual tó gáìdì ìwé Kùránì yẹn òun ni òfin ṣèríà òun la fi sọ fún yín pé wèrè ló ń ṣe Islam báyìí sìn wọ́n lẹ́ni tí ó bá fi Islam lẹ̀ kí wọ́n pa ẹni tó bá jalè kí wọ́n gé ọwọ́ ẹ̀ nínú manual tí wọ́n gbé fún yín. mo wá bẹ́ẹ̀ béèrè question kan lọ́wọ́ yẹn ní sùúrù ẹjọ́ ibólẹ́ ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń kà sílẹ̀ ibólẹ́ ti rí lọ́sọ̀ pé tó bá fi Islam sílẹ̀ ọ̀pá ibólẹ́ ti rí ní náà ṣẹmọ kéwù èmi mọ kéwù gbélé tẹ́ ń sọ èmi náà ti bá pàdé bọ́ ibólẹ́ ti rí ní ṣẹmọ kéwù ẹ̀yẹ káfẹ́ jọ́lẹ̀ ms yẹ gbé síta fún wọn kí wọ́n kà ibólẹ́ ti rí nísìnyí kan ní pé ó kì í ẹ jẹ́ kó gbé síta fún yín kẹ́ka so ms ẹ kọ́ fún wọn ní súnánì ní sáà yẹn wọ́n lọ́wọ́ lè kà so ẹ fún wọn súnánì ní sáà 4059. bro gbogbo ilé ẹ̀gbọ́n ẹ mọ̀ ọ́n ṣẹlẹ̀. ẹ kọ́kọ́ kà á ná tẹ tó ṣàlàyé. àti bá pàdé so many times. ẹ kọ́kọ́ kà á ná àwọn mùsùlùmí mi wà lẹ àráyè ìjọ ẹ kọ́kọ́ kà á ná ẹ kà á ná ẹ kà á ná ẹ wò ẹlòmíì wà lẹ ẹ̀yin lẹ béèrè ẹ rí a dẹ̀ ti fún yín lẹ́yìn. ẹ kò ní ìdí kí n ẹ kà á síta no nǹkan tẹ béèrè ẹ kọ́kọ́ kà á ná ẹ kà á ná okay Saudi tẹ̀yìn fúnra yín sọ Saudi tẹ̀yìn fúnra yín sọ ẹ̀ ń sọ̀rọ̀ pé Mr. Samson ẹka anikẹka kìíní iná ẹka. ẹ ní sùúrù sà nǹkan tèmi ṣàlàyé sọ yín pé ẹka kìíní ẹka yín lẹ́bẹ̀rẹ̀ ẹ rí a dẹ̀ ti fún yín ẹka kìíní. kò nídìí kí n kà nǹkan tí mo ti kà ní several times mo máa ń kà nǹkan tèmi fẹ́ tà láti ṣàlàyé nínú ọ̀rọ̀ yìí ni pé nǹkan tèmi fẹ́ tà láti ṣàlàyé nínú ọ̀rọ̀ yìí ni kìíní yìí kò rújú. ẹ̀gbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé nǹkan tèmi fẹ́ try láti ṣàlàyé inú ọ̀rọ̀ yìí. ẹ kọ́kọ́ ka kínní iná ilé bèrè ẹ̀rí àti fún nílẹ̀ rí. ibi tẹ́sí ti wá ẹ lè máa sọ pé mentality wa ní Nàìjíríà mentality àwọn àfáà ní Nàìjíríà òun lórí bá ló ṣe Islam lóòótọ́ o. àwọn fúnra wọn gan tó ní ìtọ́ bá kírun tán ó ti ní nǹkan táwọn fúnra wọn.